Àkìkìtàn Ọlọ́run ayérayé, a tún dúpẹ́ lọ́wọ́ yín ní ti ìrọ̀lẹ́ yìí o. Ọlọ́run tí ó tún wà mọ́ òpin oṣù yìí láyọ̀ àti àlàáfíà kẹ̀kẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ Júùnù yẹn. Ìgbà tá a tún bára wa ní ìparí oṣù Sunday tó kẹ́yìn ní oṣù. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ẹ̀rí orin yẹn tá a bá ní ká máa fi kí Ọlọ́run, ká má tiẹ̀ gbé kúrò ńbẹ̀ ní wákàtí kan tí iléeṣẹ́ ìbá gbà wá láàyè tó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Torí àìmọ́núrò báyìí náà ni àìmọ́pẹ́jù. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. A tún ti wà lórí ètò wa, ètò Ìwàlẹ̀jì. Ìwàlẹ̀jì lórúkọ ètò yìí jẹ́ rédíò wa 91.5 tí ó kalẹ̀ sí Ìlókùn ní Àdó Èkìtì. Òun náà ni a wà 91.5 FM ní Ìlókùn ní Àdó Èkìtì. Ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ tá a ti ń ṣètò yìí. Ṣé mọ̀ pé ètò tá a máa ń ṣe yìí, bíbélì la máa ń wò ń bẹ̀ tiwa. À á wo bíbélì, kí ni bíbélì ló wí báyìí? Kí ni ìdí tí Ọlọ́run fi sọ bẹ́ẹ̀ bí? Kí ni ìdí tí Jésù fi sọ bẹ́ẹ̀? Ìyẹn la wá fi ọ̀rọ̀ tómitóró ọ̀rọ̀ lórí ẹ̀. A wá wò fínífíní, a wá fìdí òótọ́ múlẹ̀. Ṣé mọ̀ pé a ti wà ní òpin ayé, oríṣiríṣi àtúntò bíbélì ló káàkiri. Bí a bá jọ rí ká gbótò ìkalẹ̀, tó bá ní bíbélì tí a sì túmọ̀ ká lè gbégún lórí ètò yìí. Àwọn ọ̀kan òjọ̀kan ìránṣẹ́ Ọlọ́run tó ti jinlẹ̀ nínú ìwé mímọ́, àwọn la máa ń gbé wá lórí ètò yìí. Kò kàn ń ṣe ìránṣẹ́ Ọlọ́run kan ṣá. Lónìí a tún ti ní kan ní ilé agbára ń bí. Orúkọ tèmi atọ́kùn ètò, èmi náà ni Florence Àgùnbíàdé. Àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n máa gàgà ètò lónìí tí wọ́n á fi ọ̀rọ̀ Ọlọ́run yé wa. Àwọn náà ni Pastor Simeon Ọlábìntán láti ìjọ Deeper Life. Bàbá ìmọ̀ káàbọ̀ sórí ètò. Olóòtú ẹ kú ètò. Ní gbogbo ara ilé akínyìn. Ẹ ṣeun. Níbo gangan la fẹ́ wò lónìí? Ó níbi kan tá a fẹ́ wò lónìí tó dàbí pé kò yéèyàn tó. Ó wà nínú ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 11 sí 12. Kó tó di pé a lọ sí àárín gbùngbù ètò, ẹ jẹ́ a kọjá lọ sódì kejì fún ìpolówó ọjà. Shepherd College lórúkọ tó táwọn Yorùbá àwùjọ léwé yòókù nínú ìmẹ̀kọ́ tó mọyán lórí. Ọ̀pọ̀ abẹ́yẹ ni wọ́n ti ga ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Èyí tó sì gbóná ní yàjíyà ìbò ní ipò kíní tí wọ́n ṣe ní programming and coding in robotics lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí tó fi wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá nínú ìmọ̀ robotics lórílẹ̀-èdè yìí. Àdàbàjọ fífásitì Toronto lókè òkun fi tiwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú wọn. Àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe fún wọn bá dáhùn ṣe jùlọ. Yúrẹ̀sì ìdáwó wáìkì àti nẹ́kò láǹfààní sẹ́kọ̀ọ́ ìyẹn fásitì Toronto kílótókùtẹ́ ìdúró ṣọ. Ẹ̀dá ṣẹ̀dá lọ gba fọ́ọ̀mù Shepherd ọmọ yìí. Wọ́n lè jẹ́ alábàápín ìmọ̀ ẹ̀kọ́ tó múnádóko láwọn olùkọ́ tó dáhùn ṣe tó ń kọ́ wọn láyìíká tó fanimọ́ra. Gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ wọn ló kún fọ́fọ́ fún ẹ̀rọ ìgbàlódé. Iṣẹ́ ọwọ́ tọmọ yín fẹ́ kọ́ tí kò sí ní Shepherd International College Body System Group ẹgbẹ́ ètò ìgbaniwọlé sí JSS1, JSS2, JSS1 àti JSS2 fún sáà ẹ̀kọ́ 2024-2025 ti bẹ̀rẹ̀. Ọjọ́ kẹfà oṣù kẹrin, ọjọ́ kẹrin oṣù karùn-ún, ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2024. Ìdánwò ìgbaniwọlé yóò wáyé. Ọgbà ilé-ìwé náà tó wà ní Ṣíjẹ, Agbáfẹ́lẹ́ Road, Báwọ̀lù Ṣíkẹ́, Àdó Èkìtì, láti mẹ́wàá òwúrọ̀. Láti gba fọ́ọ̀mù ẹ̀ka sí ọgbà ilé-ìwé ọ̀hún tàbí Fountain of Knowledge National Primary School lókè Ṣíkẹ́, Àdó Èkìtì tàbí kẹ́gbẹ́ 0761636639 tàbí 08038610308. Shepherd International College ṣáájú àwọn yòókù tẹ̀lé. Káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 11 sí 12. Òun náà ni a fẹ́ wò lórí ètò. Ẹ jẹ́ n sáré kà kí ló sọ. Ó ní ó sì wí fún wọn pé ẹ̀yin lẹ a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n fún àwọn tí ó wà lóde, gbogbo ohun wọ̀nyí ni à ń fi òwe sọ fún wọn nítorí ní rírí kí wọn kó lè rí, kí wọn má sì kíyèsí, àti ní gbígbọ́ kí wọn kó lè gbọ́, kí ó má sì yé wọn, kí wọn kí ó má bàa yí padà, kí a má bàa dáríjì wọn. Jésù gangan ló sì sọ̀rọ̀ ńbẹ̀ yìí.
ẹ sì rí bí wọ́n ṣe gbọ́rọ̀ yìí kalẹ̀ àfi bíi pé wọ́n ti ṣètò fáwọn kan kọ̀rọ̀ lè yé wọn kán lè yí padà kán bá lè dáríjì wọn àti pé bóyá àwọn kan ò kọ́ ọ̀rọ̀ má yé wọn kán má bàa yí padà ṣé ìdí abájọ tí a wá fi pe àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí pé ṣé Ọlọ́run tún ṣètò àwọn kan ò kọ́rọ̀ má yé wọn ẹ sì rí náà nínú ayé tá a wà yìí ẹlòmíà gbọ́rọ̀ Ọlọ́run títí kò níye o ṣe lá máa dorí ẹ̀kodò ìgbà tó bá yẹ kó kọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ kó yí padà kò ní í ṣe bẹ́ẹ̀ á sì ti gbọ́rọ̀ Ọlọ́run lọ́pọ̀ ibẹ̀ lẹ́lòmíà ti gbọ́rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan á sì yé tá sì yí padà tá sunkún fún ẹ̀ṣẹ̀ rẹ̀ tá ló lọ ọmọ Ọlọ́run tó tọ́ ọ ṣé kìí ṣe pé Ọlọ́run ń fi yé àwọn kan gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ bí ẹ jẹ́ sáré túkà ó sì wí fún wọn pé ẹ̀yin lè fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run ṣùgbọ́n fún àwọn tí ó wà lóde gbogbo wọ̀nyí lè à ń fi òwe sọ ọ́ fún wọn nítorí rírí kí wọn kó lè rí kí wọ́n má sì kíyèsí àti ní gbígbọ́ kí wọn kó lè gbọ́ kí ó má sì yé wọn kí ó má bàa yí padà kí a má bàa sì dáríjì wọn. Bàbá ẹ fi ọ̀rọ̀ yìí yé wa ẹ ṣé. Bàbá adúpẹ́ lọ́wọ́ nítorí pé kábíyèsí ni ẹ̀yin Ọlọ́run ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ẹsẹ̀ Bíbélì yìí kí fún ìgbàlá ọkàn àwọn ènìyàn yín níbi tí a ń kà lónìí Máàkù orí 4 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 12 tí a bá wo oríkórí nínú Bíbélì ó máa ń dá ká wo ìbẹ̀rẹ̀ a rí pé ní ẹsẹ̀ 1 Jésù wà pẹ̀lú àwọn ọ̀pọ̀ ènìyàn létí òkun ó bẹ̀rẹ̀ sí kọ́ wọn níhìn yìí òwe wájú nínú ohun tí yóò ràn wọ́n lọ́wọ́ láti lọ sí ìjọba Ọlọ́run òwe yìí ti tòní yìí ó sọ fún wọn tá a bá tilẹ̀ wo Bíbélì dáadáa rí pé Jésù ó fa ọ̀rọ̀ yẹn yọ nínú ìwé wòlíì Àìsáyà ni ó fà á yọ ní àkọsílẹ̀ Bíbélì òun gan ni Jésù ń kà òun ló sọ pé ó wá sí ìmúṣẹ ní àkókò tirẹ̀ tá a bá lọ sínú Àìsáyà orí 6 ẹsẹ̀ 9 dédé ẹsẹ̀ 11 Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé wòlíì Àìsáyà dìde pé kó lọ bá àwọn èèyàn wọ̀nyẹn lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti sọ Àìsáyà di mímọ́ tí a ti mú ẹ̀yìn iná látòrí tábìlì láti fọ ẹnu ẹ̀ láti kan ètè ẹ̀ tó ti jẹ́wọ́ pé òun jẹ́ aláìmọ́ ètè Ọlọ́run wá ní pé kó gbéra lórí 6 yẹn kó lọ bá wọn sọ̀rọ̀ kí ni òun náà mo fẹ́ kà láti ìwé wòlíì Àìsáyà lórí 6 yẹn láti ẹsẹ̀ 9 dé 11 Àìsáyà orí 6 látẹsẹ̀ 9 òun sì wí pé lọ kí o sì wí fún àwọn ènìyàn yìí àwọn ọmọ Ísírẹ́lì lọ́lọ́run rán wòlíì Àìsáyà sí ní gbígbọ́ ẹ gbọ́ ṣùgbọ́n òye kì yóò yé yín ní rírí ẹ rí ṣùgbọ́n ẹ̀yin kì yóò sì mọ òye mú kí àyà àwọn èèyàn yìí kí ó sébọ́ sì mú kí etí wọn kí ó wúwo kí ó sì dí wọn lé ojú kí ó má bàa fi etí wọn gbọ́ kí ó má bàa fi ọkàn wọn mọ̀ kí ó má bàa yí padà kí a má bàa mú wọn lé àràdá ẹsẹ̀ 11 nígbà náà ni èmi wípé Olúwa yóò ti pẹ́ tó ó sì dáhùn pé títí àwọn ìlú ńlá yóò fi di ahoro lé àìsí olùgbé àti àwọn ilé lé àìsí ènìyàn àti ilẹ̀ yóò di ahoro pátápátá. Nírú àkókò yìí Ọlọ́run ti rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti ṣí ọkàn wọn lé kì í ṣe pé bóyá ó láwọn èèyàn tí Ọlọ́run dá tí ò fẹ́ kí wọ́n ní ìgbàlà nítorí pé bẹ́ẹ̀lì jẹ́ kó yé wa pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọbìnrin kan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa kú kó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ọ̀rọ̀ ìjọba Ọlọ́run wà fún gbogbo ènìyàn títí dòní yìí ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ó wà fún gbogbo ènìyàn ṣùgbọ́n ní àwọn tó jẹ́ ti ìjìnlẹ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba náà
Ọlọ́run fi òwe bá wọn sọ. Ọlọ́run fi òwe bá wọn sọ. Àwọn ènìyàn wọ̀nyí tó wà níwájú olùgbàlà ní àkókò yìí, Jésù ń mọ ọkàn wọn, torí pé Jésù jẹ́ olùṣọ́ fún àwọn àgùntàn. Tá a bá sọ pé olùṣọ́ àgùntàn, kì í ṣe olùṣọ́ ewúrẹ́. Olùṣọ́ àgùntàn kì í ṣe fún àwọn tó jẹ́ pé ọkàn wọn ti ṣéle. Ewúrẹ́ ò kì í tẹríba. Tó bá tẹ̀ lọ sí church gan, tó bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gan, ó ti sí ọkàn rẹ̀ lé pé òun kàn fẹ́ lọ́bẹ̀ ni. Bóyá torí pé ó torí ẹnìkan lọ́bẹ̀, kò ní fẹ́ gbọ́. Ṣùgbọ́n òwe níyìí ó ń ṣe àfihàn òtítọ́ ní ọ̀nà tó jẹ́ pé ó fa ọkàn ènìyàn sínú ohun tí ó sọ. Tí a bá sì ń sọ nípa òwe ń sọ nípa ohun tí a mọ̀, tí a fi ń ṣe àpèjúwe ohun tí a ò tíì mọ̀. A rí pé òwe nígbà mìíràn ó máa ń pa òtítọ́ mọ́ fún àwọn tí kò ní ìfẹ́ sí, tí kò jẹ́ ọlọ́gbọ́n. Àwọn tó jẹ́ pé inú ọkàn wọn lọ́hùn, wọ́n ti ṣí ọkàn wọn lé, wọ́n ti di ọlọ̀tẹ̀ sí ohun tí Jésù Kristi ń sọ. Nítorí náà, tá a bá mú òtítọ́ àti ìmọ̀ kúrò lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n kórìíra ìmọ̀, a ò tí ì ṣe ohun tí ó lòdì. Àwọn wọ̀nyí wọ́n ti ṣí ọkàn wọn lé. Ó kàn wá dàbẹ́ ni pé Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ nípa láti má fi àkókò rẹ̀ àti oore ọ̀fẹ́ tó ní láti má fi ṣòfò. Nítorí náà, ìwọ náà tó ń gbọ́ mi lónìí, tó bá ń fẹ́ ìgbàlà, o gbọ́dọ̀ ṣetán láti gba òtítọ́. O gbọ́dọ̀ ní ọkàn tó tẹ́, tó ṣetán láti pé ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ fún mi, mo ṣetán láti ṣe é. Kì í ṣe pé kéèyàn sí ọkàn ẹ̀ lé, wá sọ pé báwo ni Ọlọ́run ṣe máa dáhùn kan tá sọ pé káwọn kan lọ ṣègbé. Kì í ṣe pé bóyá Ọlọ́run fẹ́. Tó bá lọ sínú Pétérù kejì orí ìkẹta, ní Pétérù kejì, Epísẹ́lì Pétérù ìkejì orí ìkẹta, tá bá wo ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún ènìyàn, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni, a lè fàlà sí yẹn nínú Bíbélì wa, kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Torí náà, ẹnikẹ́ni tó bá ń fẹ́ ìgbàlà, tó bá ti ń tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́dọ̀ máa yí ọkàn rẹ̀ wò pé ọ̀rọ̀ yìí o, ṣé mo ṣetán láti gbà á? Ẹni tó bá máa rí ìgbàlà, ó ní ojúṣe. Ọlọ́run ní ojúṣe tiẹ̀ nínú ìgbàlà ọkàn ọmọ ènìyàn. Bákan náà ni àwa ènìyàn a ní ojúṣe tiwa. Ènìyàn kọ́kọ́ gbà wípé ẹlẹ́ṣẹ̀ lòun, pé Ọlọ́run jẹ́ mímọ́. Ènìyàn gbọ́dọ̀ kọ́kọ́ tẹ́wọ́ gba ìfẹ́ Ọlọ́run yẹn, torí pé sọ pé ó fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Yàtọ̀ sí yẹn, èèyàn gbọ́dọ̀ tẹ́wọ́ gba ìrúbọ yẹn tí Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe. Iṣẹ́ tó yín mú sí Jésù wípé ó kàn kú, ó kú fún ìyá ẹni, kì í ṣe mi ló kú fún. Lẹ́yìn yẹn, èèyàn á wá ronúpìwàdà láti gba oore ọ̀fẹ́ ìdáríjì sínú ayé rẹ̀ kó ba lè ní ìyè àìnípẹ̀kun. Torí náà, ibi kíkà tòní tó sọ wípé ní rírí wọn á rí, ṣùgbọ́n wọn kì yóò lè rí. Ó ní àti ní gbígbọ́ wọn kì yóò lè gbọ́, kí ó má sì yé wọn, kí wọn kí ó má bàa yí padà, kí a má bàa dáríjì wọn. Tá a bá lọ sínú Mátíù, ìtàn yìí kan náà, nípa òwe yìí kan náà, ó wà nínú Mátíù orí ìkẹtàlá, mo kà láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí náà ni mo ṣe fi òwe bá wọn sọ̀rọ̀, nítorí ní rírí wọn kò rí, àti ní gbígbọ́ wọn kò gbọ́, bẹ́ẹ̀ ni kò yé wọn. Sí ara wọn ni ọ̀rọ̀ wòlíì Áísáyà ti ṣẹ, tí ó wí pé ní gbígbọ́ o, ẹ̀yin ó gbọ́, kì yóò sì yé yín, àti rírí ẹ̀yin ó rí, kì yóò sì mòye. Nítorí tí àyà àwọn ènìyàn wọ̀nyí ṣébọ́. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ó lè ṣẹlẹ̀ lónìí náà. Ìbá dáa kó má jẹ́ kí àsọtẹ́lẹ̀ wòlíì Áísáyà kó ṣẹ lé ẹ lórí. Ó ní etí wọn sì wúwo ọ̀ràn gbígbọ́, ojú wọn ni wọ́n sì ti dì. Nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí, kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́, kí wọn kí ó má bàa fi àyà wọn mọ̀, kí wọn kí ó má bàa yí padà, kí èmi kí ó má bàa mú wọn lára dá. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ṣùgbọ́n ìbùkún ni fún ojú yín, ìwọ tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Ìbùkún ni fún etí yín, ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
ìwọ tó nífẹ̀ẹ́ Jésù Kristi ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kan ṣoṣo tí a fi rúbọ fún ẹ̀ṣẹ̀ wa, ìwọ tó gbà á gbọ́, ó ní ìbùkún ni fún etí nítorí tí ẹ̀yin ń gbọ́. Ó gbàdúrà wípé etí ìgbọ́ àti àyàgbàṣe Ọlọ́run á fi fún olúkúlùkù wa ní orúkọ Jésù. Má kọ̀ ìgbàlà o, torí pé Bíbélì sọ nínú Hébérù, ó ní àwa ó àti ṣe là bí a kò bá náání irú ìgbàlà bí èyí. Ẹ ṣeun, ẹ̀rí pé Bíbélì sọ nǹkan pé Ọlọ́run fẹ́ gbogbo èèyàn wá sí ìrònúpìwàdà. Nígbà tó ń bá wá sọ bẹ̀yẹn bẹ́ẹ̀ yẹn kó dá bá ṣe tan ìmọ́lẹ̀ sí i. Ẹ wá ń sọ ń sìn pé kì í ṣe pé Jésù ò fẹ́ kéèyàn wá sí ìrònúpìwàdà o, pé àwọn kan wà tán ti ṣí ọkàn wọn lé fúnra ara wọn, iṣẹ́ Ọlọ́run ló ṣí ọkàn wọn lé àbí? Àwọn fúnra ara wọn ló ṣí ọkàn wọn lé. Bẹ́ẹ̀ni. Tán lọ́run ní gbọ́. Bẹ́ẹ̀ni. Àwọn ni Jésù bá sọ̀rọ̀ nílẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dà. Ní báyìí a ṣe ojú òpó lẹ̀ 081 30 13 20 97. Nọ́mbà tí ẹ máa pè wá sí ìyẹn tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ béèrè nínú ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 11 sí 12. Hello. Ọ̀nà kúrò lẹ́rọ̀ máa. Ẹ kúrò lẹ́sà. Àkúyè ní èyí o. Yes sir. Àti bàbá tó wọ́n gbà tó tó lọ. Bàbá wọn kí yín o. Ẹ ṣé pọ̀ sà. Ọlọ́run agbájá mi sà. Àmì sà àtẹ̀yìn náà. Ọtún bá lórúkọ mi láti dùn nígbà ìgbàgbọ́. Ẹ ṣeun. Mo fẹ́ dá sí ìkẹ́sí bàbá tó lọ ní kó eyín o. Gbàgbọ́ ọ̀kọ̀dé ní kókó. Gbàgbọ́ ojú. Bẹ́ẹ̀ ẹ ṣàjẹ́ lọ lọ́yìn kẹ́mọ̀ fún mi lọ lọ́yìn tó bá dé ìwà nígbà márùn. Gbogbo nǹkan láyé àìjíyàn fọlọ́run. Bẹ́ẹ̀. Ẹ ṣeun, àbẹ́rẹ́ bí wọ́n ṣe sọ. Ẹ lórí ọ̀fẹ́ láti pè ó. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. Ẹ ṣé. Ẹ ṣeun. Bàbá wọn ní àwọn ìjọ míì wọ́n ti fi ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ti fi ìlù lílù dípò ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n ní kí lèèyàn wá lè ṣe lónìí o tó jẹ́ wípé gbogbo nǹkan wọ̀nyẹn á létò. Àtẹnumọ́ náà la máa ṣe káwọn èèyàn mọ̀ yìí pé ìjọba Ọlọ́run kò dó lórí àwọn nǹkan tó dàbí afẹ́fẹ́ yẹ̀yẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run, tí ìjọba Ọlọ́run gan dó lé lórí òun gan ni ọ̀rọ̀ Ọlọ́run. Jésù fúnra rẹ̀ gan òun ní ọ̀rọ̀ ìyè náà, òun ló yẹ ká jókòó tì. Mo ní ìrírí yẹn náà lénìí tó yẹ pé gbogbo agbègbè bí tá a ṣe ìjọsìn ìgbà míì gan ṣe mọ̀ pé a lè máa ṣèdájọ́ ara wa, ṣùgbọ́n nígbà míì ibi tí nǹkan tí tó bá ti gbé nǹkan kalẹ̀ àbí ibi tó bá yé àwọn èèyàn náà ló máa fẹ́, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣe àtẹnumọ́ ẹ̀. Ẹ̀dẹ̀ rí náà nítòótọ́ náà àwa fún ara wa gan a gbọ́dọ̀ ṣe ìdámọ̀. Fún àpẹẹrẹ ẹni tó bá ń wá fàdákà tàbí wúrà kò kàn lè dédé máa lọ kórè lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. Èèyàn náà fún ara á dìde ibi tí ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tó bá wà tó ti ń sọ dojú. Bó tiẹ̀ ṣe abẹ́ igi gan ni ilé ìjọsìn yẹn, ṣùgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run bá wà ńbẹ̀ á lè gba àwọn èèyàn là, á lè fọ ayé wọn mọ́, á lè bóra wọn sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n téèyàn bá wà ní ilé ńlá tó wà ní ibi ńlá tí gbogbo yàtàyòtò ìlú ijó gbogbo ẹ̀ tí ò sí àyè fún ọ̀rọ̀ Ọlọ́run, a rí i pé àti dé ìjọba Ọlọ́run ó lè ṣe ó lè ní ìṣòro. Kì í ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sọ pé ohun gbogbo ó gbọ́dọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Téèyàn náà bá kàn jòkó bọ ọ̀rọ̀ gidi ṣá tó jẹ́ pé àkọrin, àgbàdúrà, àpàtẹ́wọ́, àjó, àmìra, àṣe, àbèrè ìbéèrè tó kàn jẹ́ pé ọkàn dá ọ̀rọ̀ yẹn yáá béèyàn ka Bíbélì láì dáwọ́ dúró, ìyẹn ọ̀rọ̀ yẹn kọ́ là ń sọ. Ṣùgbọ́n nígbà téèyàn bá ti wá jẹ́ kí ijó, ìlù, ariwo ṣẹ́gẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyẹn náà nígbà míì ó ti wá di ọ̀rọ̀ ìdárayá, àti wá gbé kọjá orin míì tán kan gbà míì gan kì í ṣe pé fún ìmísí. Orin míì táwọn míì kan tẹ máa tún gbé orin tí ì ṣe orin ti ìrere gan wọn kàn gbé wọlé chọ́ọ̀chì, ó dẹ̀ máa mú orí àwọn èèyàn yá tí ara wọn tó wọn wá gbàgbé ẹni tó yẹ kó fún ìkáàánú kó ronú padà kó wá sílé Ọlọ́run kó lọ. Hello.
ẹ má fíláàṣì wa ẹjọ owó tẹ Bóyá. máa fi ra recharge card oníwọ̀nyí lórúkọ Jésù bóyá nẹ́tíwọ́ọ̀kì. bí ìlú tiẹ̀ ní torí náà ẹ jẹ́ ká fara wa fún ọ̀rọ̀ Ọlọ́run. ilé mọ́ wa ẹ náà ẹ dákun mi ò fúláàsì yín o. ẹ ṣeun Ìgbà ẹ̀dọ́gbà. ẹ ló à ń gbọ́ yín. Ìgbà tí mo dá ṣàkíyèsí pé tó lẹ́ ń sọ̀rọ̀ látàárọ̀ bẹ́ẹ̀ sí ìráyè dá sí mo ní kí kíláàsì yín wò. ó dáa Bẹ́ẹ̀ni Babalọ́lá lórúkọ ti tèmi àrà ìkàlùṣà. ẹ ṣeun Kíní kan ló bà mí lẹ́rù bí tí bàbá sọ báyìí ló jẹ́ kó ká mi lára ẹ̀. Ó dàbí pé àkọọ́lẹ̀ ti wà pé ọkàn àwọn kan ti ṣébọ́. Ọkàn wọn ti ṣébọ́ kò gba àjẹ ẹ̀kọ́ tuntun. Bàbá tá a bá wà lọ wà nínú ipò tá a bá lọ wà lọ́dọ̀ àwọn wọ̀nyí tá a tẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yìí kó ṣiṣẹ́ lọ́kàn wọn ẹjọ́ kí la lè ṣe. Ọkàn wọn ti ṣébọ́. ìyẹn náà ni pé béèyàn bá wà lọ́dọ̀ àwọn tí ọkàn rẹ̀ ti ṣé bọ́ Ẹ̀sùn ti ṣébọ́ bá ó sọ̀rọ̀ tán nǹkan kí lèèyàn wá lè ṣe sẹ́yìn òdẹ̀ gbúdọ̀ fi wọ́n lẹ̀. bàbá àti gbogbo ẹ̀yin olùgbọ́ mi kò sí ibi tí ọ̀rọ̀ náà ti sọ yìí pé a lè fi àwọn kan lẹ̀ nígbà tí wàhálà ayé báyọ̀ fẹ́ sọ pé a tó 8 billion Jésù gan fún ara nígbà tó wà níbí àkókò tán mọ̀ tán lọ́ọ́ jẹ́ kán bí sí ó jẹ́ àkókò tó yẹ pé fún odidi 400 years ni àwọn kan ti gbàjọba tán ti sí ọkàn wọn lé àwọn yẹn àwọn Farisí àwọn akọ̀wé oríṣiríṣi ẹ̀ka àwọn yẹn ló wà láyé tí Jésù bá wọn gbà tí Jésù gan gbogbo èrè tó wà wọn gbà ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí lọ bá àwọn èèyàn kéékèèké àwọn tá a lè kà sí òtòṣì oníbẹ̀rẹ̀ ti sọ nínú Matthew orí 5 níbi tó ti ń kọ́ ẹ̀kọ́ lórí òkè ń bẹ̀yẹn pé alábùkún fún ni àwọn òtòṣì ní ẹ̀mí ṣe rí àwọn ti tẹ́lẹ̀ yẹn wọ́n ti gbéra wọn ga wọ́n ti sí ọkàn wọn lé ibi tá a kà lé ní iṣẹ́ mo sọ pé bí Jésù ń kóòtì ohun tí wòlíì Àìsáyà ti sọ ní orí 6 ẹsẹ̀ 9 sí 11 wípé àwọn èèyàn wọ̀nyẹn àwọn ọmọ Ísírẹ́lì àkókò yẹn òun lọ́lọ́run rán wọn sí láàárín Ísírẹ́lì gan wọ́n sí ọkàn wọn lé mélòó àwa orílẹ̀-èdè kèfèrí lénìí àwọn èèyàn lè sí ọkàn wọn lé àwọn èèyàn lè sọ pé wọn ò tẹ̀ fẹ́ gbọ́ ti Jésù yẹn gan àwọn yẹn kan tẹ̀ sọ bó ṣe bí ẹni tá a mọ̀ ni kì í ṣe ọmọ kápẹ́ńtà lélẹ̀ ni kì í ṣe ẹni báyìí lélẹ̀ ni so wọ́n ti sí ọkàn wọn lé nǹkan kíkan tó bá tẹ̀ sọ àwọn ò ní gba ọkàn wọn àwọn ò ní gbà gbọ́ torí náà tá a bá bá rà àwọn èèyàn bẹ́ẹ̀ pàdé ẹ má jẹ́ ká fi àkókò wa ṣòfò ẹ jẹ́ ká fìfẹ́ hàn sí wọn a ní fi wọ́n lẹ̀ náà a sì máa fọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí wọn a lè tẹ̀ sí wọn a lè fìwé fún wọn ṣùgbọ́n ju ìyẹn lọ a lè ré kọjá sí ọ̀dọ̀ àwọn ẹlòmíràn àwọn tó fẹ́ gbọ́ àwọn òtòṣì ní ẹ̀mí tá a bá sáà lè gba ẹnìkan bóyá bàbá kan là ń bá sọ̀rọ̀ Ọlọ́run tí ò tẹ́tí a lè bọ́ ọmọ ẹ̀ sọ ọmọ lè tẹ́wọ́ gba ìrere kó jẹ́ pé nípasẹ̀ ọmọ àwọn náà tún tẹ́wọ́ gba ìrere Ọlọ́run á yí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tó wà nínú ayé lónìí Ọlọ́run á bá wọn yí wọn lọ́kàn padà lórúkọ Jésù. àmín ìyẹn náà ni pé èèyàn náà ò ní fi wọ́n lẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá di pé èèyàn ò fi wọ́n lẹ̀ èèyàn ń sọ èèyàn ò fi wọ́n lẹ̀ èèyàn tún sọ èèyàn náà wà ní fi wọ́n lẹ̀ ẹjọ́ kan. ẹ jẹ́ kí n sọ fún yín pé ẹni tó wá pè mí ọ̀rẹ́ mi tó wá pè mí fún ìdàpọ̀ àwọn ọmọ Ọlọ́run nígbà kí tó dẹni ìgbàlà mi ò lè káyé ìgbà tó rìn tí mi ò ní lọ a ní kí n wá fún ẹ̀kọ́ Bíbélì mi ò ní dá lóhùn ṣùgbọ́n òun náà kò fi mí lọ́rùn lẹ̀ ọjọ́ tó wá kẹ́yìn yìí bó ṣe máa wá tẹ́lẹ̀ náà dẹ̀ ni bó ṣe wá báyìí ó sọ pé ṣé wọn lè wá fún wa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ni mo ní kó máa lọ mo ní mò ń bọ̀ bó ṣe máa sọ fún nìyẹn ṣùgbọ́n lọ́jọ́ yẹn Ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀ lórí ayé mi mo dẹ̀ pé nígbà ọdún tó ń lọ yìí màá débi ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣáájú ẹ̀ torí mo mọ̀ bẹ̀ mo dẹ̀ gba kọ́nàkọ́nà wọ́n máa pe ibi wọ̀nyẹn ní woro sí woro mo gbà mo rí dájú pé mo sáré tó náà tá a bá ń wàásù fún àwọn èèyàn tó hàn tí ì tẹ́tí ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn ṣùgbọ́n bá a ṣe ń gbàdúrà yìí táàdúrà yìí ọba tí wá sí ìmúṣẹ ká máa ṣiṣẹ́ lórí àwọn ẹlòmíràn ìgbà tí ọkùnrin yẹn tó dé ilé ìjọsìn tó rí mi mo mọ̀ kó máa yà á lẹ́nu nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run mo dẹ̀ dúró ẹ tún lè ṣàgùtàn lónìí ẹ tún lẹni tó ń wàásù adúpẹ́ lọ́wọ́ ẹ bá wá pàdé irú èèyàn bíi ti yín gbà yẹn báyìí. Ọlọ́run ó ti kọ́ mi sílẹ̀ wípé mo máa ń fara dà mo ṣe wà nígbà àwọn ọ̀rẹ́ tó yẹ pé mo sì máa send message sí pé má gbàgbé o a ní ìdàpọ̀ à ń ṣe GCK lọ́wọ́. ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi nínú Olúwa. Yes sir. Nígbà tẹ́ ẹ ká yìí ká tó pẹ́ lọ́wọ́ ẹni yẹn nítorí pé ó fi ìfẹ́ hàn. bẹ́ẹ̀ni. Àsìkò tó fi nira kankan yẹn tó bá ti fi yín lẹ́ẹ̀kọ́ ìdá méjèèrè ọkọ̀ ẹ̀ rárá. Ẹ̀yọ́ àti wípé mo wá wípé ká ní ìtẹ̀rímọ́ díẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà
ẹ ṣe pọ̀ sà ara ìbò tẹ̀mí ni. abẹ́rẹ́ wọ́n ní kí a ní ìfaradà díẹ̀ tá a bá fẹ́ mú èèyàn wá sí ọ̀dọ̀ Ọlọ́run. kì í ṣàwa gan láti ẹ̀ máa mú yàn Ọlọ́run fúnra rẹ̀ ló máa ń ṣe ṣùgbọ́n ká máa gbàdúrà ká dẹ̀ máa gbìyànjú ká máa tọ̀ wọ́n lọ ká máa fìfẹ́ hàn. eléyìí tó bá sọ pé òun máa ṣe wá léṣe nìkan la lè sọ pé a fẹ́ yẹra fún. mo ti ríbi tó ti sọ pé nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga. ó dáa bàbá ẹ̀wò àkókò wa ti lọ báwo lèèyàn ṣe wá fẹ́ mọ ọmọ ìgbé torí Júdásì Jésù náà sọ lọ́mọ ìgbé ò lè ṣaláìṣègbé báwo lèèyàn ṣe wá fẹ́ mọ ọmọ ìgbé lásìkò nítorí tí Jésù sọ ń bí báyìí bóyá ká ti fi sọ ọjọ́ mi nítorí àkókò wa ó ti lọ lórí ètò yìí ṣèyí ti ń juwọ́ sí wa lọ́hùn àtúnwò ọjọ́ mi báwo láṣẹ wá mọ ọmọ ìgbé o ní àkókò tá a wà ó wá mu ní ká jẹ ọpẹ́ lẹ́nu ògbọ̀nà fún òjẹ́ ibi tá a bá mọ lórí ètò yìí ní ti àṣálẹ́ yìí náà ní eléyìí tó bá tún di ọjọ́ mẹ́jọ má ṣe gbàgbé láti pàdé wa lórí àkọ́tún ètò ìwálẹ̀jì ní rédíò wa 91.5 FM tó kalẹ̀ sí Ìlókùn ní Àdó Èkìtì títí di ọjọ́ mẹ́jọ ní ọ̀rẹ́ yìí Florence Agúnbíadé ló ń kí yín pé